وهو لا يحب أبا بكر ولا عمر ولا عثمان. Sísẹ́gbẹ̀ onífẹ̀ẹ́ Ọ́lì, òun bẹ́ẹ̀ ni kò nífẹ̀ẹ́ Abubakar, kò nífẹ̀ẹ́ Usmanu, bẹ́ẹ̀ ni kò nífẹ̀ẹ́ Umaru. ويطعن في الصحابة الكرام. Tí wọ́n fẹnu yẹ̀yẹ́ pé àwọn sàábẹ́ alákọ̀ọ́lẹ̀ jùlọ. هذا ضلال بين. Àlù tó fojú ọ̀rẹ́ lẹ́yìn ni. لا يجوز ولا ينبغي أن يصدر من هذا المكان. Kò yẹ kí irú bẹ́ẹ̀ ká máa fi ẹnu yẹ̀yẹ́, ẹnu àbùkù, tó gbogbo àwọn sàábẹ́ kọ́ máa wá jẹ́ lọ́tà yẹ̀yẹ́ ní ó ti máa wá. كأن ليس في البلد من كبار صالحين. Ó dà gẹ́gẹ́ bí ẹgbẹ́ kò sí àgbà gidi nínú ìlú mọ́. ولا من مركزيين. Kò sí àgbà gidi nínú mọ́ríkàsì ولا lọ́yìn. من أغيارهم. Nínú àwọn tó tún yàtọ̀ sí ṣẹ́kọ̀ sábàlá أين أمير البلاد؟ أين أمير إيلون؟ ọba أين lọ́ríkà, إمام إيلون؟ ìmáàmù lọ́ríkà, في إيلون. gbogbo àwọn àgbàlagbà tí wọ́n mẹ́lú lórí kìlómítà dákẹ́, sílẹ̀ yìí dọ́kítọ̀, sílẹ̀ yìí ọ̀fà, sílẹ̀ yìí onídùúgbò kìlómítà dákẹ́. هكذا أدار العلامة إيلون. Kìí ṣe bí bàbá wa ṣe kí Ádámọ̀ ti ń darí ìkọ́ rẹ̀ mú yó. كلنا شيعة. Ọmọ ọlẹ́ sí àríwá. لكن شيعتنا أن نكون على ملة رسول الله صلى الله Àmọ́ عليه sí وسلم. àti wọn gbé káwà lórí ìlànà tànà Muhammad àti ìlànà rẹ̀ àtàgbékalẹ̀ rẹ̀ òun náà làwọn bẹ. وما حبنا لأبي بكر إلا حبنا لمحمد صلى الله عليه Kò وسلم. sí ìfẹ́ kẹta àdísẹ́ Abubakar ju ìfẹ́ ta àdísẹ́ náà Muhammad lọ. حبنا لرسول الله إلا حبنا لله. Ìfẹ́ wọn ta wọ́n sí nísẹ́ náà Muhammad. Ìfẹ́ tọ́lá ọmọ náà la gbé sórí ìdàgbàsí. وإن أهل السنة والجماعة Lọ́dọ̀ àwọn onísúnnà tó ti jẹ́ ìjọ. أبو بكر هو الخليفة الأول Abubakar ni àlífà àkọ́kọ́. وعمر هو الثاني Umar ni ẹlẹ́ẹ̀kejì. وعثمان هو الثالث Usman ni ẹlẹ́ẹ̀kẹta. وعلي هو الرابع. Ali ni ẹlẹ́ẹ̀kẹrin. هكذا عند أهل Tó ti rí السنة nìyẹن lọ́dọ̀ àwọn èèyàn tó dẹ̀ fún أبو wọn. بكر Àdísẹ́ Abubakar. عمر Àdísẹ́ Umar. ونحب عثمان Àdísẹ́ ونحب Usman. علي Àdísẹ́ Ali. ونحب الصحابة Gbogbo أجمعين. àwọn sàábà látẹ̀tẹ̀ délẹ̀ lọ́wọ́ fún wa. تعالى عنه. Ọlọ́run bá wa yọ́nú sí gbogbo. ما هذا الضلال Ẹ kí ni àlù yìí bẹ́ẹ̀ báwo ni ti rí? التشويش. Báwo ni wàhálà tá ń dálẹ̀ nílẹ̀ Yorùbá yìí? اتقوا الله Ẹ̀rọ ọlọ́run. قولا سديدا. Ẹ̀sọ̀ tó dá jáde tó lè ṣàǹfààní fáwọn èèyàn. لماذا دائما إحداث الشباب Kí ló dé tẹ́ ẹ dá wàhálà lẹ̀? Tẹ́ ẹ dá fìtílà lẹ̀? Tẹ́ ẹ dá dàrúdàpọ̀ lẹ̀? لا تصيبن الذين ظلموا. Gbogbo ayé àbẹ̀rù fìtílà torí pé tí ó bá dé tí ìyàrá ó bá dé kò ní mọ lórí ẹni tó tà á lẹ̀ nìkan. اللهم Ọlọ́run ò غفر. foríjì wọn Ọlọ́run. اللهم عفوا. Ọlọ́run mójú kúrò bẹ́ẹ̀ fún wa lọ́wọ́ má fi tí wọ́n jẹ wọ́n yà. لا Ọlọ́run fọ̀nà mọ́ Ọlọ́run. برحمتك على السرير. Ìbéèrè Ọlọ́run bá lọ bẹ̀rẹ̀ pẹ́pẹ́ làwọn Ọlọ́run là wá. Ọ̀rọ̀ tí máa ń la ni Ọlọ́run foríjì wa. Kúrò ní gbogbo òfin gbígbé foríjì wa. ẹ̀yin fáǹsì mi ẹ bá mi fọ́lọ̀ YouTube channel mi ọ̀fẹ́ ni ẹ tẹ subscribe n ò ní gbowó lọ́wọ́ yín.